ọba Lámídì Adéyẹmí Ọláyíwọlá Àtàndá wọ́n ní ká kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà àti nílé òkèèrè tó wá síbi ayẹyẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀karùndínlógún Ọ̀túnba Gani Adams. Wọ́n ní ká kí gbogbo lọ́balọ́ba gbogbo àwọn ìjòyè pátápátá àti ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú tẹ́ wá kábíyèsí ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní ká kí gbogbo mùtúmùwà. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ipò tó lágbára gbà ni. Akọni ènìyàn ni wọ́n fi jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹni tó ti làmìlaka nípa àbòlú ní gorí àlééfà. Ìtumọ̀ ipò Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ni tó sì ní ẹgbàágbèje ọmọ ogun láti máa dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn ogun tó fẹ́ máa da ilẹ̀ Yorùbá láàmú níjọ́sí ní Aláàfin Ọ̀yọ́ fi ṣe àgbékalẹ̀ olórí ogun tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò láti máa dáàbò bo ìlú pẹ̀lú àwọn ọmọ ogun tí ò níye. Nígbà náà Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń kojú ogun ó sì ń ṣẹ́gun látìgbà náà títí di àsìkò yìí. Ẹ máa bá mi ká lọ pẹ̀lú ìtàn pàtàkì. Jẹ́nẹ́rà nínú iṣẹ́ ológun ní ipò Ààrẹ Ọ̀nà Kakanfò lásìkò Ọ̀yọ́ Empire. Ààrẹ Ọ̀nà Kakanfò ní ṣáájú ogun pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ láwọn ọmọ ogun tó dáńtọ́. Aṣojú Odùduwà ogun jíjà nìkan kó tún wá ní iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò tún gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa wá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àti ìdàgbàsókè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìṣọ̀kan láàrin ọmọ odù tó dá ìwà. Gẹ́gẹ́ bí mo ti sọ níwájú, jagunjagun ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun sì ni olórí fún gbogbo balógun ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò ní olórí àwọn ẹ̀ṣọ́. Bí ogun bá dé níbìkan, ààrẹ ní ṣáájú ogun tí wọ́n mọ̀ ta níwájú tí wọ́n sì mọ̀ ta lẹ́yìn náà. Ààrẹ Ọ̀nà Kakanfò 14 ló ti jẹ. Kọ́kọ́rọ́ gángan ní Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Àjàṣẹ́ Kútọ́nù ló ti wá. Ọ̀yátọ́pẹ́ ní ẹ̀ẹ̀kejì. Oyèbí ọmọ Àjàṣẹ́ ní Kútọ́nù ní òun náà. Adéta ìlú Jàbàtà ni wọ́n ti bí òun ní tiẹ̀. Okun ọmọ ìlú Jàbàtà lòun náà. Àwọn ìgbìyànjú wọn nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí akọni ọmọ ni wọ́n fi ń joyè pàtàkì náà. Àfọ̀njá ọmọ Ìlọrin ni. Tóyèjẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ni bàbá. Ọmọ Ajíjẹkà kó tó mú kọ yangan. Ẹdùn ọmọ ìlú Gbọ̀ngán Olúfì ni bàbá yìí. Orúkọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ nílẹ̀ Yorùbá lẹ̀ ń gbọ́. Amẹ́po ọmọ ìlú Àbẹ̀ò ni. Kúrúnmí Àjàdí ọmọ ìlú Ìjàyè. Bí wọ́n ti jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò là ń sí láwẹ́láwẹ́ fọmọ Nàìjíríà. Òjó Aburúmọ̀kú ọmọ Ògbómọ̀ṣọ́ lòun náà. Ògbómọ̀ṣọ́ Ajílété. Ààrẹ Látòsà Ìbàdàn ni wọ́n ti bí bàbá yìí. Olórí ogun Ìbàdàn Òjìngín ọmọ àfìtó òṣèwìnbọ. Samuel Ládòkè Akíntọ́lá ọkùnrin tọkùnrin bíṣẹ́ bá di iṣẹ́ akin. Ògbómọ̀ṣọ́ l'Akíntọ́lá. Mọ́ṣúdì Kásìmọ́wò Ọláwálé Abíọ́lá MKO ọmọ Ẹ̀gbá ní bàbá yìí.
olókìkí ìṣòwò tó kárí ayé Abíọ́lá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹrìnlá kó tó wá kan Ọ̀túnba Dr. Gani Adams tó jẹ́ ẹlẹ́ẹ̀karùndínlógún Àrìgìdì àkókò ni wọ́n ti bí ọ̀pá kan ṣoṣo tí dàgbà màálùú ọmọ ọba ní jẹ́lẹ́yìn ọba sìgìdì kì í jẹ́lẹ́yìn ọmọ ènìyàn Ọ̀túnba Dr. Gani Adams ọmọ wọn nílùú Àrìgìdì àkókò ó di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún lọ́jọ́ kẹtàlá oṣù kínní ọdún 2018 láti ọwọ́ kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta nígboro Ọ̀yọ́ Aláàfin Gani gungi oyè lórí òkè àkàsọ̀ Gani Adams gba ọ̀pá àṣẹ ó sì gbégbá Ààrẹ Ọ̀nà Kakanfò nígboro Ọ̀yọ́ Aláàfin ìka tọ́tọ́ sí mú ní Aláàfin fìrè mú ibi tí a fẹ́ gbin obì sí lóbi tí lálẹ́ wò Gani Adams iná juná lọ ẹ̀lẹ́ńtíríkì ní bàbá àtùpà ológbòjò pàbẹ egúngún dé Ààrẹ Ọ̀nà Kakanfò atóbilọ́pọ̀ ọkùnrin ogun ẹ̀làlẹ̀kẹ̀ tí ò ṣeé fi fẹ́ràn òwú bọ̀ Ọ̀túnba Dr. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀karùndínlógún àgbògìdán tí gbéná òkòkò lójú ó ti di ẹrù jẹ̀jẹ̀ fún àwọn ọ̀tá ọmọ aládé Gani ọyá máa fi odù ọkọ̀ kanlẹ̀ fọ́mọgàmọ̀gà aláyà ló lè gbélé ńlá máa báṣẹ̀ rẹ lọ gbígbò yí pajá kíkàn yí pàgbò Ọ̀túnba Dr. Gani Adams iná orí ẹkùn tí pa ọdẹ láyà nínú igbó fi wọ́n kalẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ó jù wọ́n lọ bí adìẹ bá pégbá àgbò ní òde ìṣọ̀kan dé láàrin Yorùbá Gani Adams dé ọmọ oníwájú ọlọ́kọ̀ tí gbowó ọmọ akọ̀yìn iṣẹ́ ọlọ́kọ̀ tí gbéjìgbara ìlẹ̀kẹ̀ aṣojú Odùduwà Ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko Olóyè Gani Adams ó yẹ kí a sọ ìtàn ìgbésí ayé rẹ̀ ká fi kọ́ àwọn ọ̀dọ́ lọ́gbọ́n pé èèyàn jára mọ́ṣẹ́ ni ẹ̀yin aráàlú wa ẹ farabalẹ̀ kájọ gbọ́ tán pàtàkì ìtàn Olóyè Gani Adams tá a fẹ́ sọ a fẹ́ fi agbára Ọlọ́run hàn lórí kádàrá ẹ̀dá láyé àṣẹ lódodo orí tí ọba jọba inú agogo dẹni tí wáyé ọrùn tí ọba sì lu èjìgbara ìlẹ̀kẹ̀ kò ní kú ní kékeré rẹ́gí ni ó ṣe bí ìdodo ẹ̀fọn ìtàn ìgbésí ayé Gani Adams gbogbo ayé ní orí ẹ̀ kọ́kọ́ ní kété tá a bá tàn délẹ̀ ẹ rí nǹkan ẹ̀yin èèyàn wa ẹ rí kádàrá Ọlọ́run lórí ẹ̀dá láyé ọmọ tí wọ́n bí lọ́dún 1970 ó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi ìpinnu Ọlọ́run ò ṣeé takò ògo Ọlọ́run ló farahàn nínú ayé Gani Adams tó fi gungi oyè dórí òkè àkàsọ̀ wọ́n bí Olóyè Dr. Gani Adams ní ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún 1970 nílùú Àrìgìdì Àkókò North West Local Government ìpínlẹ̀ Ondo orílẹ̀-èdè Nàìjíríà orúkọ bàbá rẹ̀ ní Pa Lámídì Adams bàbá Gani Adams ó tún bá ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé jẹ́ orúkọ papọ̀ Lámídì ní orúkọ Aláàfin Ọ̀yọ́ ń jẹ́ Lámídì lórúkọ bàbá tó bí Gani Adams orúkọ ó yíwọnú ara wọn ọláyíwọ́ lápò ẹ̀yin aráàlú wa ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ tàn Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá káàbàtà orúkọ ìyá tó bí Dr.
Ọ̀túnba Gani Adams ní Dada Adams. Gani bẹ̀rẹ̀ iléèwé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Army Children's School Òtùpó. Àṣé jagunjagun lọmọ òdì tó bá dàgbà. Ilé ẹ̀kọ́ àwọn ọmọ ogun ló ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ rẹ̀. Kíláàsì kẹta ló dé nílùú Òtùpó tí iṣẹ́ tún fi gbé bàbá Gani lọ sí ìgboro Èkó. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Municipal Primary School Sùúrùlérè nígboro Èkó ló ti parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dún 1980 lórílẹ̀‐èdè. Ọ̀túnba Dr. Gani Adams ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. Ní kété tó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ẹ̀kọ́ gíga Ansarudeen Secondary School Avenue ní Sùúrùlérè ló kọjá lọ nígboro Èkó. Gani Adams ó kàwé. Ààrẹ ọ̀nà kakanfò wá nílẹ̀ Yorùbá kìí ṣe kùrúǹtù. Lọ́gán tí Dr. Gani Adams parí ilé ẹ̀kọ́ girama, iṣẹ́ ọnà tá a mọ̀ sí fọ́níṣọ̀ àti àwọn tó ń ṣe ilé lọ́ṣọ̀ọ́ lọ́lọ́kọ́. Ó fojú sí iṣẹ́ yìí púpọ̀, ó sì mọ̀ gan-an ni. Iṣẹ́ fọ́níṣọ̀ àti decoration lọ́kọ́. Ó kọ́ṣẹ́ parí, ó sì gba ṣàtì pẹ̀lú oríyìn kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. Ọdún 1987 ló kọ́ṣẹ́ parí tó di ọ̀gá láàyè ara rẹ̀. Gani Adams di olómìnira lẹ́nu iṣẹ́ tó kọ́ tó sì yege. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá mi ká lọ pẹ̀lú ìtàn pàtàkì. Gbàrà tí Dr. Gani Adams kọ́ṣẹ́ parí tán ló bá darapọ̀ mọ́ iléeṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Italia Construction Company Fisnos Sibling ní Àpápá lẹ́kọ̀ọ́ Akété. Gbogbo ọgbọ́n tó ní, gbogbo ìmọ̀ tó ní ló fi ṣiṣẹ́ níléeṣẹ́ tá à ń sọ yìí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, ìwà òtítọ́, àkóyawọ́, ìkónimọ́ra ló fi bá àwọn lọ́gàálọ́gàá àti àwọn ọmọọṣẹ́ lò níbẹ̀ kó tó di pé ó dá dúró láti dá iṣẹ́ tiẹ̀ lẹ̀. Ọmọ tí ó bá jẹ́ àṣàmú àti kékeré ni ó ti máa ṣẹnu sámúsámú. Ọmọ tá a bá sọ Ládégòkè tó bá ti lè dá ẹnu ọ̀nà gùn, a ti mọ̀ pé ọjọ́ iwájú irú ọmọ ọ̀hún òkè láyé rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọ̀túnba Gani Adams rí. Lọ́dún 1992 ló gbéṣẹ́ ìlú wọ̀ bí ẹ̀wù látàrí àfi ojúsùn rẹ̀ nípa ọrọ̀ ajé, ọ̀rọ̀ òṣèlú àti ààbò ilẹ̀ Yorùbá. Gani di ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ọmọ wọn ní Àrígídí Àkókó ó wà lára àwọn tí wọ́n jọ jìjàngbara òṣèlú Nàìjíríà. Lọ́dún 1992 ní Gani Adams di agbẹnusọ fún ẹgbẹ́ tó ń jà fún ìjọba tiwantiwa Campaign for Democracy CD níjọba àbílẹ̀ Muṣin nígboro Èkó. Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́. Ọdún 1993 ní Gani Adams bọ́ sójú táyé po fún iṣẹ́ ìlú, fún iṣẹ́ akin. Bí iṣẹ́ akọni ti bẹ̀rẹ̀ rèé, ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọdún 1994 ni wọ́n dá Oòduà People's Congress OPC kalẹ̀. Gani Adams nígbàkejì ọ̀gá nígbà náà kó tó di ọ̀gá àgbà pátápátá pẹ̀lú èròǹgbà láti máa jà fún ẹ̀tọ́ ìran Yorùbá pẹ̀lú ààbò Yorùbá nílé lóko lẹ́yìn odi. Lọ́fàá tí wọ́n fi gbé ẹgbẹ́ OPC kalẹ̀. Ìjà kékeré kọ́ ni wọ́n jà nípa June 12. Lẹ́yìn ìgbà tí wọ́n dá ẹgbẹ́ OPC kalẹ̀ tán tí iṣẹ́ sì ń lọ ní pẹrẹwu, ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. Ó ní ààbò ẹ̀kọ́
kò dáa fún ọmọlúàbí lọ́ba tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kíkọ́ ó sì gboyè dípúlọ́mà nínú ẹ̀kọ́ ìrìn àjò tourism management láti International Aviation School tema ní orílẹ̀-èdè Ghana lọ́dún 2003. ẹ máa gbọ́ ìtàn Gani Adams. ìtàn Gani Adams lẹ́ ń gbọ́. olórí pípé ọ̀mọ̀wé ni àwọn ibi tó ti kàwé ó tún kù lẹ́yìn. Ọ̀túnba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọkọ̀ Mojísọ́lá ó tún gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ dípúlọ́mà nípa ìmọ̀ kárí ayé dípúlọ́mà International Affairs and Strategic Study ní Lagos State University LASU. gbogbo ẹ̀ láti ní ìmọ̀kúmọ̀ ni olójú dúdú ò lè ṣe àkóso ìlú ọlọ́gbọ́n olóye onímọ̀ lèèyàn fi jà síwájú tìlú fi dún yùngbàyùngbà. ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti lọ pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá ó ń polongo ìṣẹ̀ṣe Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé kí wọ́n lè mọ̀ pé lódodo Yorùbá ń bẹ èdè Yorùbá ò parun. Gani Adams ó ti gbìyànjú púpọ̀ fún ilẹ̀ Yorùbá. Ṣòkòtò tó ṣe wẹ́kùdí lóyè tọ́jẹ́ ìkátátásímú ní Aláàfin ikú bàbá yèyé ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta fire mú nípa Ààrẹ Ọ̀nà Kakanfò fún Gani Adams fún ilẹ̀ káàárọ̀ òjíire elétò lọ́ba Adéyẹmí ẹ̀jẹ̀ agbẹ́yẹyẹ tì. ipa bíntín kọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀karùndínlógún Gani Adams ń kó nípa ayẹyẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ mọ̀nìgbàgbé bí irú Olókun Festival Foundation Gani Adams Foundation GAF Ọ̀ṣun Òṣogbo Festival Elédùmarè Festival Òkè Ìbàdàn Festival Ajagunmọ̀lẹ̀ Festival Olúmọ Festival Ọbàtálá Festival Ọ̀rànmíyàn Festival Ẹlẹ́gbára Festival Oòduà Festival Orò Festival Ifá Festival Ògún Festival títí tó fi mọ́ Ọkọ́ta Festival ní Arigidi Àkókó nípínlẹ̀ Ondo. àìmọye ètò àlàáfíà ló ti gbé kalẹ̀ fún ọmọ káàárọ̀ òjíire. àìmọye àwọ́ọ̀dù ló ti gbà nílé àti nílé òkèèrè. Gani Adams ó ti gbìyànjú nílẹ̀ Yorùbá ó tayọ à ń pẹ̀gàn. kí ni wọ́n ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò? ọ̀pọ̀ àwọn èèyàn mọ ìtumọ̀ ipò àti oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ipò jagunjagun ipò olórí ogun ni. gẹ́gẹ́ bí mo ti wí níbẹ̀rẹ̀ orin ewì èyí Gani Adams ó ti di olórí ogun ó ti di jagunjagun nílẹ̀ Yorùbá. ètò ààbò gbogbo ọmọ Yorùbá lásìkò yìí ọwọ́ rẹ̀ ló wà. aṣojú Odùduwà ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko kó tó di pé èèyàn jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yóò ti ní ìtẹ̀nílẹ̀ láwọn ìtàn akíkanjú ní irú àwọn èyí tí Gani Adams ti ní lásìkò tí ọmọ Yorùbá jà fún ẹ̀tọ́ wọn lọ́dún 1993 èsì ìbò June 12 ipa tó pọ̀ ní Gani Adams kó nígbà náà. bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ Haúsá tó fẹ́ gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ nígboro Èkó lọ́dún 2000 ó ṣiṣẹ́ púpọ̀ nígbà náà láti tẹ àwọn atọ̀húnrìnwá ọmọ mọ́lárì pátápátá. kò sí ibi tí Gani Adams kò ní ọmọ ogun sí láwọn jagunjagun Oòduà People's Congress káàkiri Nàìjíríà títí tó fi mọ́ ilẹ̀ òkèèrè náà. gbogbo àsìkò
tí nǹkan bá le nílẹ̀ Yorùbá ló ń dúró kì í ṣojo ọláyà púpọ̀. Ọkùnrin ní Gani Adams, Aláàfin Ọ̀yọ́, Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kábíyèsí. Wọn ò ṣe àṣìṣe rárá nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fún un. Bó ti rí láṣọ jagunjagun ní Gani Adams, ọ̀tayọ àǹpẹ̀gàn. Ọ̀túnba Dr. Gani Adams, ìpolongo àṣà Yorùbá ó ti gbé dé Ethiopia, Ghana, Brazil, Namibia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ ìpàdé ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ló tún ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá tí ń bẹ láwọn ìlú nílé òkèèrè. Àwọn ìlú bíi USA, UK, Germany, Holland, Belgium mélòó la fẹ́ kà láwọn ìlú tó ti bá àwọn ọmọ aládéládé ṣe ìpàdé ìrẹ́pọ̀ àti àlàáfíà. Gani Adams ó balẹ̀ nílẹ̀ Yorùbá ó sì lapa sí rere. Gani Adams ó bá wa kó àkóso ààbò ilẹ̀ Yorùbá lọ́wọ́. Bóyá tàbí ṣùgbọ́n kọ́, ẹni tí oyè tọ́ sí ní Aláàfin fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹni tó bá mojú ògún nípa bìnírè. Ọ̀túnba Gani Adams lódodo akọlògìdán, ògúnnágbòǹgbò tí dátọ́ yíyí lẹ́nu ògbìn, òrògbòdú ọkàn tí bọ́ọ̀lù mọ́ látàrí. Olú Òkìtì ló bí olú eṣunṣun. Ẹgbẹ́ èṣù kọ́ nìyẹn, odidi àjẹnàkú ọ̀tayọ rúrù fèèyàn. Ìtàn ìgbésí ayé Gani Adams tá a ti sọ bó ti rí la wí. Ẹ rí i pé ọ̀rọ̀ rẹ̀ kò ní ẹja ń bákàn nínú nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ. Ìwádìí gidi tí ikú bàbá yèyé ṣe nípa rẹ̀ tó fi gbé oyè náà lé lórí. Ìwádìí tó gbọngbọ́n ni. Olóyè tuntun Gani Adams máa wọlé káàbọ̀. Nǹkan bẹ lábẹ́ ọ̀run pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ọjọ́ ńlá lọ́jọ́ tí Gani Adams gba oyè àti ọ̀pá àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nígboro Ọ̀yọ́ ní pápá ìṣeré Durban lọ́yọ̀ Aláàfin. Gọ́ngọ́ sọ eruku találá ní gẹ́rẹ́ tí Gani Adams àti Aláàfin Ọ̀yọ́ wọ ojú agbo. Ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n jọ kọ́wọ́rì ni. Ńṣe ni nǹkan yí bírí. Lọ́gán lójú ọjọ́ yí padà. Ariwo Ààrẹ Ọ̀nà Kakanfò àti ikú bàbá yèyé ọgbàlé ọgbàjù ọgbọ̀nà. Ẹṣin ló gbé Aláàfin Ọ̀yọ́. Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀túnba Dr. Gani Adams wọ ojú agbo. Ni wọ́n bá lọ kí àwọn ọba. Wọ́n ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá. Àwọn ọba aláyé àti àwọn àlejò pàtàkì pàtàkì. Mélòó la fẹ́ kà nínú àwọn ọba? Mélòó la fẹ́ kà nínú àwọn ọlọ́lá ayé bí wọ́n ṣe lọ kánrin? Àjọ bí ewé ó ń kí Aláàfin Ọba Lámídì. Káàsà àwọn ọba ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ wo àwọn orí adé wa bí wọ́n ti ń wúyàn lọ́tọ̀ nínú aṣọ aláràǹbarà pẹ̀lú adé àti ọ̀pá àṣẹ lọ́wọ́ wọn àti ìlùkẹ̀rẹ̀. Àwọn baálé àwọn baálẹ̀ wọn ò níye. Àwọn ìjòyè wọn ò lóǹkà. Aṣojú Odùduwà ìlú Ọ̀yọ́ la wà mọ́ mẹ́yẹ bọ̀ lápò. Àníṣe ẹ wo àwọn orí adé, ẹ wo àwọn ọrùn ìlẹ̀kẹ̀. Kábíyèsí o, ẹ̀yin ọba aládé nílẹ̀ Yorùbá, ẹ fi ẹ̀mí ìṣọ̀kan hàn pé lódodo Yorùbá ò bára wọn jà mọ́, Yorùbá ò bára wọn bínú mọ́. Ẹ wo àwọn kábíyèsí wa tí ń wúyàn nínú aṣọ ọlá. Ẹ wo ọlá tí ń pé ọlá rán níṣẹ́. Ipò nípò ọba aláyé bí
orí bá ń jọba lọ́la èmi náà jẹ ẹ wo ìlẹ̀kẹ̀ lọ́rùn àwọn ìjòyè. Àwọn ọba láti ìpínlẹ̀ Kwara náà wá. Ẹnikẹ́ni tó bá débẹ̀ ni ó ròyìn. Àwọn ọba ń bẹ nílẹ̀ Yorùbá ó tayọ àwàdà. Àwọn ọba ń bẹ láàrin ọmọ aládé ó tayọ eré lásán. Àwọn ọba tó lóríkì lórúkọ nínú ìwé ìtàn irọ́ kọ́. Bí èèyàn bá dé ìgboro Ọ̀yọ́ Aláàfin ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2018 ọjọ́ tí Ọ̀túnba Dr. Gani Adams ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, orí èèyàn ò wú pẹ̀lú àwọn ọlọ́lá ayé rẹpẹtẹ. A lè ka orúkọ wọn tí wọ́n wà níkàlẹ̀. Aláàfin Ọ̀yọ́ Ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta àti Ààrẹ Ọ̀nà Kakanfò lọ sórí ìjókòó wọn. Bí wọ́n ti kí àwọn èèyàn tán, Aláàfin jókòó, Gani Adams jókòó, Olúbàdàn jókòó, Ọba Sàlíù Adétúnjì, àwọn ọba láti ìpínlẹ̀ Oǹdó, Sákì Àrìgìdì Àkókó, àwọn náà jókòó. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ bòkun ilẹ̀ Ìjẹ̀ṣà Ọba Dr. Gabriel Aromọláran jókòó pẹ̀lú àwọn àlejò pàtàkì. Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà ń bẹ níbẹ̀. Dr. Ṣẹ́gun Mímíkò ń bẹ níbẹ̀. Emmanuel Iduahan gómìnà nípínlẹ̀ Delta níjọ́sí ń bẹ níbẹ̀. Ààrẹ ẹgbẹ́ national Alhaji Najim Yasin bàbá náà péjú pésẹ̀ síbẹ̀. Àwọn Afẹ́nifẹ́re wọn ò lóǹkà àti àwọn tó ń ṣojú gómìnà wọn ló wà níkàlẹ̀. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Moshood Adéòtí ló ṣojú ọ̀gbẹ́ni Ralph Arẹ́gbẹ́ṣọlá. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn Honourable Surajudeen Adékúnbí ló ṣojú Ìbíkúnlé Amósùn ìyẹn gómìnà ti ìpínlẹ̀ Ògùn. Kọmíṣánná ètò ìròyìn ìpínlẹ̀ Èkó lọ́wọ́ àfiṣẹ́ Akínwùmí Àǹbọ̀dé jẹ́. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Báńgbẹ́tàn ìlú Ọ̀yọ́ dùn ó kọjá àfẹnusọ. Gani Adams di Ààrẹ Ọ̀nà Kakanfò, inú gbogbo èèyàn ló dùn. Gbàrà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ dé, Abíọ́lá Ajímọ̀bí lètò gángan bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlejò àgbà. Ajímọ̀bí dé, ohun gbogbo bá bẹ̀rẹ̀ lákọ̀tún. Dídé tó dé ní Ajímọ̀bí òun náà bá lọ kí àwọn lọ́balọ́ba àti àwọn èèyàn pàtàkì. Adéwálé Àyùbá bá bẹ̀rẹ̀ orin rẹ̀. Orin ni Àyùbá ń kọ lọ́wọ́ tí Aláàfin Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò fi dìde láti lọ gbé ọ̀pá àṣẹ, ewé oyè àti ẹ̀wù oyè lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́. Ẹ̀yin aráàlú wa, mẹ́wàá ṣẹlẹ̀ níbẹ̀. Inú gbàlẹ̀ la wà yìí tí àwọn Òṣùgbó àti àwọn Ìwàrẹ̀fà ti ṣe kalẹ̀ lórí pápá ìṣeré Dọ́bà lọ́yọ̀ Aláàfin. Gani Adams rèé, àwọn Ìwàrẹ̀fà rèé, àwọn Òṣùgbó rèé, àwọn Aláwo rèé, àwọn Oníṣègùn rèé. Olúkòso Àyànràná ọkọ̀ ya pẹ̀lú ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ètò ti bẹ̀rẹ̀, ètò ń lọ lọ́wọ́. Ọwọ́ á kù ẹni tí ọláyà tó lè wọ́. Wáta kì í ṣòkìtì ọbọ. Ibi tá à ń lọ la wà yìí, ẹ jẹ́ ká farabalẹ̀ díẹ̀. Ètùtù ń lọ lọ́tún lósì, ìwúre náà ń lọ láti ẹnu Aláàfin Ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Àwọn àwòrò ṣàṣà àwọn náà ń ṣe tiwọn. Aláàfin wúre, Gani Adams ń ṣe àṣẹ Èdùmàrè. Agbára ń bẹ nílẹ̀ Yorùbá. Ìgbà tí ètò débi tó ní àpẹẹrẹ, gbogbo àwọn microphone tí wọ́n kó wọ ibi tí wọ́n ti gbé agbára wọ Gani Adams kò ṣiṣẹ́ mọ́.
kí èèyàn ó ṣe wọ̀ kí èèyàn ó jòkó jẹ́ mẹ́wàá ń bẹ nílẹ̀ ọmọ Odùtọ́ Dáìwà. ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò tuntun Ọ̀túnba Dr. Gani Adams láàrin àwọn lọ́balọ́ba. báwo ni orí èèyàn ò ṣe ní wú wámúwámú làwọn ọba aláyé dúró tí gbogbo ètò sì ń lọ. wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe lójú ẹsẹ̀ ó sì rí bí ti rí. kádé ọpẹ́ lórí àwọn ọba aláyé wa nílẹ̀ Yorùbá. èyí ṣojú wa wọn ò pìtàn fún wa. kógbó kọ́tọ́ ní àdúrà tí wọ́n ń ṣe fún Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀túnba Dr. Gani Adams bó ti ṣe gungi ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà nílẹ̀ ọmọ Odùtọ́ Dáìwà. ẹnikẹ́ni tó bá ní òwú ọ̀tẹ́rù ẹnu èyí tó lè rù ló mú. Yorùbá mo gbèdì fún ọmọ Yorùbá láyé pẹ̀lú àṣà àti ìṣe. ó ṣojú mi kòró ìwúye Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ó ṣojú mi aṣojú Odùduwà. ètò lẹ́ ń wò yìí ẹ̀yin èèyàn wa ọkọjá abẹ́ ọjàre. Yorùbá tó bẹ̀rù nínú ọmọ ẹ̀dá èèyàn. ìgbà ayọ̀ ìgbà oyin ní Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams sí fún ilẹ̀ Yorùbá. ó ṣí igbá Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ire ló bá níbẹ̀. Gani Adams ó ṣígbá ẹ̀ẹ̀kejì àlàáfíà ni. ó ṣígbá ẹ̀ẹ̀kẹta ìdùnnú àtayọ̀ ni. ó ṣígbá ẹ̀ẹ̀kẹrin ìtẹ̀síwájú fúnran Yorùbá. ó ṣígbá ẹ̀ẹ̀karùn-ún ìṣọ̀kan àtàlàáfíà lórí fún ọmọ káàárọ̀ òjíire. ó ṣígbá ẹlẹ́ẹ̀kẹfà ìfẹ́ àtìrẹ́pọ̀ lọ́kàn níbẹ̀. Gani Adams ó ṣígbá ẹlẹ́ẹ̀keje títí tó fi dé orí ẹlẹ́ẹ̀karùndínlógún aṣíwájú lórí fún ìran Yorùbá látorí igbá àkọ́kọ́ títí tó fi dé igbá ẹ̀karùndínlógún ló ti bẹ̀rẹ̀ sí wúre fún ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. ọmọ Yorùbá a kú oríire ìgbà tuntun dé. kí àárọ̀ dẹ̀tẹ̀rú tọmọ kí ẹyẹ ọmọ ké bí ẹyẹ kí eku ọmọ ké bí eku lásìkò Ààrẹ Ọ̀nà Kakanfò tuntun Ọ̀túnba Gani ọmọ Adams ọmọ wọn Lárigidi Àkókò Òtòpòrò ẹ̀yà Akíjàbíàwọ̀. ọ̀pọ̀ ìwúre ọ̀pọ̀ ètùtù ló wáyé lásìkò tí Gani Adams wọ ibi tí wọ́n ti gbé oyè lé lórí lójú táyé lójú gbogbo àwọn èèyàn níbi tí ọ̀pọ̀ lọ́balọ́ba péjú pésẹ̀ sí tí wọ́n sì dúró wámúwámú lábẹ́ ìṣàkóso Aláàfin Ọ̀yọ́ àti àwọn ìwà àrẹ̀fà. Ṣàngó Olúkòso Àyẹ́rànná iná lójú iná lẹ́mu ìgboro Ọ̀yọ́ Aláàfin la wà ojú rí kísà níbẹ̀. bí wọ́n ti jáwé oyè lé Gani Adams lórí tán gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú igbá márùndínlógún tó ti gbé ni wọ́n kọjá lọ sí orí stage ibi tí ó ti gba ọ̀pá àṣẹ gangan lójú gbogbo ènìyàn. Ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí gbé ọ̀pá àṣẹ lé Ọ̀túnba Gani Adams lọ́wọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ Mojísọ́lá àti àwọn ọba láti ìpínlẹ̀ Ondo. Sáàkì Àrìgìdì Àkókò dúró inú bàbá sì ń dùn. kọ̀pẹ́ kò jìnnà Ṣàngó náà gbé oṣé Ṣàngó lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́. Gani Adams pẹ̀lú ìwúre tó lágbára láti ẹnu Ṣàngó Olúkòso Àyẹ́rànná ilẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa. Dọ́bà Stadium lọ́yọ̀ Aláàfin láyẹyẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ti wáyé. ọfà kìkì Gani Adams ó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Ọ̀túnba Dr. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́gán tó gba ọ̀pá àṣẹ tán láti ọwọ́ Ọba Lámídì Àtàndá
ọláyíwọlá adéyẹmí aláàfin ikú bàbá yèyé ó dúpẹ́ lọ́wọ́ aláàfin àti gbogbo lọ́balọ́ba tó wá. ó tún dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ́nitọ́ isaac abiola ajimobi olùgbàlejò àgbà. ẹ̀yìn ìgbà náà ní ààrẹ ọ̀nà kakanfò ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ muhammadu buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò. ó tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ́ dr abubakar bukola saraki. bẹ́ẹ̀ sì ni abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yakubu dogara ó dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà. bàbá wa yẹmí ẹlẹ́bùúbọn bàbá náà wúre fún ààrẹ ọ̀nà kakanfò tuntun ọ̀túnba gani adams. mo kí bàbá púpọ̀ yẹmí ẹlẹ́bùúbọn. àwọn ọmọ yorùbá nù tí wọ́n ti gbé àṣà yorùbá lárugẹ. alága ìgbìmọ̀ ayẹyẹ bíṣọ́ọ̀bù ayọ̀lá dìgbòlù bàbá sọ̀rọ̀ tó pọ̀ nípa ààrẹ ọ̀nà kakanfò tó ti jẹ. bàbá sọ̀rọ̀ nípa aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé ọba lámìdí adéyẹmí ayọ̀lá dìgbòlù. bàbá tún sọ̀rọ̀ nípa ààrẹ ọ̀nà kakanfò tuntun ọ̀túnba gani adams. ọ̀rọ̀ sítì yìí ó sì dùn mọ́ gbogbo mùtúmùwà. oríṣiríṣi àwọn eléré ìbílẹ̀ ló fi eré dá wa lára yá tó ní kálukú ò sì fi àṣà rẹ̀ pamọ́. gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà wọ́n gbé àṣà yorùbá lárugẹ. àwọn eléré ìbílẹ̀ ṣe bẹbẹ tí gbogbo ayé sì ń wò wọ́n bí wọ́n ti ń ṣeré. mo kí ẹ̀yin eléré ìbílẹ̀ wọ́n fakọyọ kì í sọ̀rọ̀ àwàdà. alábí pàṣúmà ọkọrin àwọn èèyàn sì gba tiẹ̀. sàṣínà peter bàbá náà kọrin àwọn èèyàn sì jó sí orin àtìlú wọn. àwọn ọ̀gbẹ́ni yẹmí sódìmú ló darí ètò àjọbíewé. bàbá náà fi ewì dá àwọn èèyàn lárayá. gbóyèga lawal bàbá wa lérè pàyímọ́ ẹ̀dẹ́ onílé ọlá. bàbá wa jimá aliu wọ́n wá. sat guru maraji bàbá yìí dára níjọ́ tá à ń sọ ní gẹ́rẹ́ tó yọ sí ojú àgbo. àwọn èèyàn sì ń rọ́ tẹ̀lé sat guru maraji lẹ́wọ̀n yìí ó ṣe kísà níjọ́ náà. èèyàn mélòó la fẹ́ dárúkọ wọn láwọn èèyàn pàtàkì pàtàkì. àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re àìmọye ni wọ́n. àìmọye ni ọmọ ẹgbẹ́ OPC Yorùbá Youth Forum ò níye. àwọn ọba Ìgbò tọ́wá wọn ò lóǹkà rárá. àwọn ọba Igwe wọ́n wá sí Ọ̀yọ́ Aláàfin. àwọn òyìnbó aláwọ̀ funfun lẹ́ ń wò yìí nílùú Ọ̀yọ́ lọ́jọ́ 13 oṣù kínní ọdún 2018 tí Gani Adams di ààrẹ ọ̀nà kakanfò. olóyè Lékan Àlàbí ààrẹ aláṣà ilẹ̀ Ìbàdàn bàbá wa kẹ̀pẹ́ bàbá olóyè Lékan Àlàbí nígboro ìlú Ìbàdàn. igi ọlá ti rúwé tán pátápátá. ọ̀túnba Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ó ti di onílé orókè tí í rí àfòpin ẹyẹ. ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò ó ti kúrò ní jẹ́jẹ́ ni mo jókòó mi olórí ogun ń bọ̀ lọ́nà. Gani Adams pankẹ́rẹ́ la fi dùbò Ọ̀ṣun lọ́gbọọgba. èrùn la fi gbàjọ́ ọ̀nà lẹ́kùn Ìjẹ̀ṣà. ó ti gorí òrùrù ó ti gòkè téńté. ìyẹ́ lásán ló kù lẹ́yìn ẹyẹ. àfòpin náà tó fẹ́ pa fìtílà ara rẹ̀ ní ọ̀pá. bí òkìtì ọ̀gán bá jìn orí ara rẹ̀ ní jìn sí. bí dàdàmbìrì bá lugi àáfẹ́kù ni àìgbọ́gi èèrà ó ti ga jù lábà. Gani Adams kí lálọ́ máa lù kí rárá ìtẹ̀síwájú ọmọ ọ̀run nílẹ̀ Yorùbá. ààrẹ ọ̀nà kakanfò lọ́tùnlọ́tùn lọ́jọ́ yọ lọ́tùnlọ́tùn lòórùn ràn. ààrẹ ọ̀nà kakanfò kó o gbó kó o tọ́ àfọ̀n rẹ yóò gbó kó tó wọ̀ ò ní kánjú kú. igbe rárá làrá ké wọlẹ̀
igbe rárá ẹnikẹ́ni tí bá ń porí rẹ̀ níbi kí wọ́n máa kẹ́rù kòtò. odó nígi amọ̀nìkòkò ìnànà ògbóná tewétewé èsìsì ògbóná tégbòtégbò. ó dé o ó dé o Ààrẹ Ọ̀nà Kakanfò ó dé o ọmọlanke tó bá dúró de rélùwé ọ̀run ní lọ. Gani Adams irú ẹkùn àní fi lájà lọ́wọ́ ìwo ń pápá ìwo ọ̀nà ó ti móye yìí jẹ àníṣe. Gani Adams máa wọlé káàbọ̀. Ọ̀túnba Dr. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò bí Ṣàngó bá ń pagi àràbà tí ń fagi ìrókò ya bọ́ bá dórí erímọdò yóò bọ̀wọ̀ fún. wò ó ọ̀pọ̀ òdùngbẹ̀dù kùmọ̀ òdùnbàrà kò sóhun tí akérèmọdò yóò fomi òkun ṣe. mọ́ báṣẹ̀ rẹ lọ ẹnu làtẹ́lẹsẹ̀ fi pa èkúrò ojú ọ̀nà. mọ́ báṣẹ̀ rẹ lọ bí adìẹ bá pé gba àgò ní òde. mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó ti dá síwájú ó ti kúrò lérò ẹ̀yìn. Ọ̀túnba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò alágbá ló nígbàlẹ̀ ẹ mú ẹ̀dẹ́ ẹran bí ó rẹ̀ kọ́ pàjẹ́ bàálẹ́rù ìhàlẹ̀ lásán ni. awo ju awo lọ awo olójógbòdú àníṣe awojáwo lọ ojú òní pọ́n sí àìmọ́là. Ọ̀túnba Gani Adams ààrẹ ǹjẹ́ tí wọ́n jèso odò ta ló tó bẹ́ẹ̀ tí ó jèso wéré ń jẹ́jẹ́ ẹ̀rù alámọ́ àti ẹ̀rù àwọ̀nká ta ló tó bẹ́ẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tá rẹ ni wọ́n fi ṣera wọn ọ̀tẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ni ó tì wọ́n rì. ẹ wo ẹ̀yin aráàlú wa Olúbíkin lọ́kọ́kọ́ jáwé Ọ̀sán Ìbíkin lọ́kọ́kọ́ wégbò bí ojú bá pọ́n ọdẹ nígbó ọdẹ àfìràwé dáná bí ojú bá pọ́n ọdẹ níjù ọdẹ àfìdí ìgbóṣòro amọ́dẹ. ibi tí àwọn alágbára méjì bá ti pàdé ìní wọ́n ń pè níjù. Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams máa báṣẹ́ rẹ lọ labalábá tó bá dìgbò lẹ́gùn aṣọ rẹ̀ ó fàya ọ̀rọ̀ ti di ológun bẹ máa bẹ lá máa bẹ ṣu ọ̀yá tún máa bẹ àwọn ọ̀tá rẹ̀ dànù. Gani Adams kò séwu eré lásán ni pẹ́pẹ́ yóò fomi ṣe ajá tó bá ń lépa ẹkùn yóò fẹ́ jẹ̀wẹ̀. ta ló tó tí yóò fọwọ́ gbá ṣọṣọ lójú tọ́wọ́ ò ní sóje pupa ajá tó bá fẹ́ palíǹlì ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀. ìrònú kòkò ní pàjá ìrònú ní ó pa àwọn ọ̀tá rẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ọkọ̀ Mojísọ́lá ò ní kábùkù. Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin ṣòǹbẹ̀ bí ọjọ́ kàtàrí eegun bí eyín ṣọ̀wọ́n lágbárí. Gani Adams òṣùpá àràmọ́jú ẹkùn abìjàwàrà àwọ̀ erin ti dààmú sọ̀nà. Ọ̀túnba Gani Adams gbágun lójú àtàmọ́ bí agbọ́n bí oyin ẹkùn tagiri gbéra rẹ̀ níjà ọkùnrin wuyàràkà bí àwọ̀ erin ọlọ́wọ́ ti fọwọ́ gbá oníṣẹ́ ibi láyà pa. Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ọkọ̀ Mojísọ́lá máa fi orí alájàngbìlà mú mi ó wu ìràwọ̀ kó ṣe bí òṣùpá Ọlọ́run ni ò fúnràwọ̀ ṣe aṣojú Odùduwà orí ni àyànmọ́ lọ́rọ̀ Ọ̀túnba Dr. Gani Adams tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tayọ̀ òye ọmọ ẹ̀dá èèyàn. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀túnba Dr. Gani Adams àkọ́parí ní ataré kọ́lé tiẹ̀ àtìpá ní ìsáwùrú tilẹ̀kùn lẹ́yìn iṣu káàdì òfò ni kò sí ohun tí ó ṣẹlẹ̀ ó fi ọwọ́ pawú ó fi èrìgì jobi ẹni tó bá ní kọ́ ọmọ bọ̀ lónìí dé bá nílé akọ aláǹgbá kì í ṣẹ́rùn méjì ẹrù títẹ̀ tẹ̀rẹ̀kún bá dì orí ara rẹ̀ ní ìdílé ẹlúùlú tí ń fa òjò orí ara rẹ̀ ní ń bọ̀. bá a bá bọ́jú bọ́mú tán àgbọ̀nṣàlẹ̀ la parí ẹ̀ sí. ààfin ọláyíwọlá lámìdí àtàndá adéyẹmí aláàfin là ń lọ
láti lọ́ọ́ fi ọlá fọlọ́lá egun ṣoṣo ti parí ike ọba tí fọba jẹ ọba Lámídì Àtàndá Adéyẹmí ikú bàbá yèyé ọba tó balẹ̀ bí ọ̀wàrà òjò. àrùn o òfò o ikú o àgbákò o òòṣà gángan ikú bàbá yèyé Lámídì Àtàndá Adéyẹmí ikú tí kú ò lè pa àrùn tí àrùn ò lè gbédè òfò tófò ò lè ṣe àgbákò tí àgbákò gbọ́dọ̀ kò olùkóso àyànnáná ẹ wò ó ọ̀rọ̀ ẹ̀kọ́ Adéyẹmí pọ̀ púpọ̀ aṣojú Odùduwà ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko ikú bàbá yèyé ni mo fẹ́ kọrin ewì fún ní fẹ́rẹ́ jogi iná fẹ́ jó dórí kókó gbọ̀ngàn orin fẹ́ sọ lẹ́nu akọrin ọ̀rọ̀ ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ọ̀tayọ̀ ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ orúkọ là á pè ọba aládé mo fẹ́ kọrin ewì kí Lámídì ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kò gbọ́dọ̀ bínú sí yàn ọba tí ò ṣe fìjà lọ ojú Adéyẹmí ò ṣe wò iná lójú bàbá òrìṣà kúnlẹ̀bọ tọ́jọba láàrin Ọ̀yọ́ lẹ́bẹ̀lúbú ọjọ́ gbogbo bí ọdún bàbá Akíìmù Adéyẹmí ń bọ̀ Aláàfin ń bọ̀ ẹ paramọ́ ọba Lámídì Ọláyíwọlá Àtàndá kò ṣeé dúró dè bẹ́ẹ̀ sì ni kò ṣeé sá fún ibi tí kìnìún bá tọ̀ sí ẹranko tó bá kọjá níbẹ̀ ọ̀run ní lọ bí bọ́fá bí bọ̀rìṣà bí ọ̀bá bọ Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ara rẹ̀ nítàn òòṣà bàbá òòṣà orò bàbá orò tí gbénú ààfin ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ kàṣà ọ̀rọ̀ pọ̀tọ́ iyùn bàbá àwọn ìlẹ̀kẹ̀ Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ kìnìún tí kọmọ ní láì lábẹ́ Adéyẹmí o òrẹ̀ tí tafà bọ́bá yá á túṣu ọ̀rọ̀ désàlẹ̀ kòkò nípa Aláàfin ikú bàbá yèyé ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta aṣojú Odùduwà ó dá mi lójú kò sẹ́ni tí ò ní fẹ́ gbọ́ nípa ọba Lámídì tó gbogbo ẹ̀yin èèyàn Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí Ọláyíwọlá Àtàndá wọ́n ní ká kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà àti nílé òkèèrè tó wá síbi ayẹyẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀karùndínlógún Ọ̀túnba Gani Adams wọ́n ní ká kí gbogbo lọ́balọ́ba gbogbo àwọn ìjòyè pátápátá àti ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú tẹ́ wá kábíyèsí ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ká kí gbogbo mùtúmùwà aṣojú Odùduwà lórúkọ tèmi Ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko ká tún gbọ́ra wa nígbà míì.